ibi kọ́rọ̀ eléyìí ti sà sí nínú Islam òfin kan wà pé olórí sultanu kan la gbọ́dọ̀ tẹ̀lé àbí ìmáàmù kan àbáfà kan tẹ́ pé tí sultanu bá ti pàṣẹ o níbi ọ̀rọ̀ oṣù tí sultanu bá ti ní ká bẹ̀rẹ̀ àwẹ̀ àgbọ́dọ̀ gbàwẹ̀ àdẹ gbọ́dọ̀ jáde ńbẹ̀ ìgbà tó bá tó ṣí kí àwẹ̀ lẹ̀ la gbọ́dọ̀ tó jáde nínú yàrá àwẹ̀ ṣófin Islam ni òfin Islam kọ́ nígbà tá Ànábì wà Mẹ́dínà táwẹ̀ tó di ọ̀ranyàn àwọn míì ń gbààwẹ̀ káti ẹ̀ kọ́kọ́ mú láàrin Mẹ́dínà náà àwọn ìgbèríko kọ̀ọ̀kan wà kéékèèké láàrin Mẹ́dínà tí wọ́n wà ń bẹ̀ Ànábì ò ní sọ fún wọn kán wóṣù ni lọ́dọ̀ wọn Ànábì ò ní sọ fún wọn pé mo ti bẹ̀rẹ̀ àwẹ̀ ó yẹ bẹ̀rẹ̀ àwẹ̀ rárá sallallahu alayhi wa sallam Allahu akbar so Ànábì ò ní sọ yẹn fún wọn wọn sì ní retí Ànábì tán bá ti róṣù wọn àwọn náà bẹ̀rẹ̀ àwẹ̀ nígbà tí Ànábì papòdà bẹ́ẹ̀ ni láyé Abubakar bẹ́ẹ̀ ni láyé Umar bẹ́ẹ̀ ni láyé Usman bẹ́ẹ̀ ni láyé Ali bó ṣe rí nìyẹn kò sí pé dóòlè ẹ gbọ́dọ̀ sọ fún likulli baladin ru'yatu àkọ́kọ́ náà ni pé wa kullu man kene kullu man qallada fi at-tawhid imanuhu lam yazal fi tardidi akramakum Allah wa kullu man qallada fi at-tawhid imanuhu lam yazal fi tardidi imanuhu lam yakhalu min tardidi imanuhu lam yakhalu min tardidi aha kullu man qallada fi at-tawhid kullu man qallada fi at-tawhid bí tawhid ṣe rí yẹn ilmu tawhid akramakum Allah bẹ́ẹ̀ ni fíkíù rí bẹ́ẹ̀ ni ẹni tó sì ti mú fíkíù ó ti mú nǹkan táwọn wí bẹ́ẹ̀ ni sà imanuhu ó ní ẹni tí ó bá já sí pé tẹ̀kìlídí ló máa ń ṣe níbẹ̀ àtànù fíkíù ẹ̀ imanuhu lam yakhlu min tardidi imanuhu lam yakhlu min tardidi ẹ máa mú ìmánì ẹni ẹ a lè dìpẹ́ǹdì lé lórí torí ìmánì ò ní bọ́ kúrò nù tẹ̀rẹ̀dẹ́dọ̀ pé àbí mo gbà àbí mi ò gbà àbí ròyìnròyìn kò ní bọ́m̀bẹ̀ so nínú fíkíwù ẹ̀ náà tí ó bákan náà ni ó rí tọ́rọ̀ ru àwẹ̀ báyìí bá ṣẹlẹ̀ yóò máa ń pé ẹ jẹ́ kí lágbájá ẹ jẹ́ kí wọ́n dé mùkọ́lídù ni ẹ jẹ́ kí lágbájá kó sọ sí òun ni ó sọ̀rọ̀ ìwọ ńkọ́ ọkàn àsán láwà ní lásán so Markaz ń bí in tí ò yí ọ̀pọ̀lọpọ̀ ni pé Markaz mu'assasatun ilmiyatun akademiyatun mustaqilla knowledge based institution akramakumullah gbogbo táwọn èèyàn ń dá ń ta Markaz ló ń produce ẹ̀ bẹ́ẹ̀ni knowledge based
dẹni independent. knowledge based yẹn ìmọ̀ nìkan la fi ń ṣe gbogbo bó sin lọ́hùn ìmọ̀ ni bó kẹ́kọ̀ọ́ kan ìmọ̀ ni bó tú Kùránì ìmọ̀ ni kì í ṣe ẹni tí ó mọ̀ kan tí ó máa kò mọ̀ yàtọ̀ láàrin astronomer àti astrologer ẹni tí ó mọ̀ yàtọ̀ yẹn kò mọ̀ kankan kódà kó gba professor. àbí kó padà wá sànàwí ń bí yóò láwa ń kọ́ ń bí. àwa ń kọ́. bẹ́ẹ̀ni yóò wá kàtí mọ̀ láń ṣe kára wọn ló ṣe tíra ẹ̀. bẹ́ẹ̀ni alfalak wa nujum ilmu alfalak wa nujum kọ́ wá kà yóò bẹ̀rẹ̀ sí kàlá tí a wá sànàwí. so ọ̀tọ̀ ni tenjim ọ̀tọ̀ ni ilmu alfalak. so ìyàtọ̀ bẹ̀ ni ẹ. bí wàláì kò sí kíní mbẹ so kéèyàn wá dìde nísìkò nítọ àwa tá a gbàwẹ̀ 30 nísìn àìtẹ̀lé sultanu aláwẹ̀ sófin Ọlọ́run. sóhun ló ń gbà. pẹ̀lú èèyàn má dẹ̀ ti yapa. ok a ní ká gba 30 àwọn kan gbà ṣé mi náà fẹ́ kó wá fún. Allahu Akbar. ṣáwá sì dojú ọ̀tá kọ àwọn tí wọ́n gba 29 ṣáwá fún wọn lọ́ta àwọn ọjà. kò yé wọn ní ọ̀tọ̀ ẹ̀ rí i pé Markaz náà fẹ́ fèsì. why you. always. Ọlọ́run ló pè wá bẹ́ẹ̀. àtò. ẹ sà àwọn tí wọ́n ń dájú ẹ̀sìn gangan ṣebí àwọn ni Mufty sọ yẹ kí Mufty náà lóhun retí sultanu. kò mọ iṣẹ́ nìyẹn. ẹni tí ń dájú ẹ̀ torí alifta o gbọ́dọ̀ dájú ẹ̀sìn o gbọ́dọ̀ mọ báwo ló ti wọnú àwẹ̀ bó ti jáde kọ́ wá dúró nípa kan lọ wo gbogbo ilẹ̀ Lárúbá gbogbo ilẹ̀ Lárúbá one ṣé president ló ń announce. rárá kò sí nǹkan tó kọ president. bẹ́ẹ̀ni. láti announce pé ẹ dúró dè mí o èmi ni máa announce fún yín o. torí bó ṣe lè ń kó president yóò kírun lẹ́yìn ìmáàmù. yóò kírun lẹ́yìn ìmáàmù ni. ìmáàmù yẹn náà tó ráwọn ní ètò. bẹ́ẹ̀ni sà. so Darul Ifta ó wà. Darul Ifta yẹn ẹnìkan kọ́. wọ́n máa ń pọ̀. bẹ́ẹ̀ni sà. tí Mufty ó jẹ́ olórí wọn. gbogbo wọn tá à ń wí àlìjọ̀nú ni wọ́n nínú mímọ́. bẹ́ẹ̀ni sà. iṣẹ́ kan ṣo tá ń ṣe nìyẹn. nǹkan tá ń ṣe nìyẹn tán dẹ̀ ń gbowó oṣù lé lórí. èyí táwa ń jẹ Nàìjíríà wọ́n mọ ojú iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe. kódà wọ́n ti jẹ́ Mufty àdúgbò nísìnyí. oyè ni wọ́n pè pé mo kàn fẹ́ jóyè. gbogbo àdúgbò ló ní. oyè ni wọ́n ń pè. Kàdírí àjẹ Mufty tiẹ̀. Tìjàní àjẹ Mufty tiẹ̀. kí lẹ́ ń pè àti Khalafi àti Salafi kálukú ó jẹ àti Talafi kálukú ó jẹ oyè ẹ̀. so kò sí nǹkan tó wà ń bẹ ojú kò sí nǹkan kan tó wà ń bẹ plate number the Grand Mufty nìkan náà ní kálukú gbé kiri nísì. òun ló fa tó yá sí pé ní Ìbàdàn kí lẹ́ ń pè kí ni nǹkan tó Rábítà. bẹ́ẹ̀ni sà. àwa sọ pé ok èmi ò joyè mi sì fẹ́ joyè torí nǹkan tí mo gbé dání ó ju oyè lọ. so mo á ní ẹni tó fẹ́ joyè àwọn ẹlòmíràn rò pé èmi mo fẹ́ jẹ
kí ni mo fẹ́ jẹ ẹni tí ó jẹ tẹ èmi náà rí mo lè fọwọ́ sọ̀yẹ̀ fún wọn ó mọ̀ nípa ẹ̀ ó wà competent torí ń bí ọ̀rọ̀ mufti yẹn ẹ pẹ̀lú mi wá nínú gbogbo mufti yàtọ̀ sí mufti èyí tí rábítà yàn kó wá sọ sàká fún wa lásán ó máa mú ìwé dání kìí ṣe kókó jọ́tà dání rẹpẹtẹ kó máa wá kà kó sọ lórí kó dẹ̀ ká àyà Kùránì délẹ̀ tí ó bá bẹ́ẹ̀ ni kó má mú bẹ̀rẹ̀ àyà rárá kìí ṣe sín kó máa fi pé wàyí sí nìkan wọ́n wà bẹ́ẹ̀ kàí tó kù rárá kò ń ṣe isi id qala rabbuka kìí ṣe is torí yàtọ̀ láàrin is àti id so dábàá tí wàá mú kó yanjú yẹn bó bá lè kó ìyẹn kéré o kó tún wá bọ́ sórí dáórì sàdáàkì kó wá yanjú ẹ̀ kó bọ́ sórí mo ní kọ̀bílẹ̀ àti ìbàdílẹ̀ bá jẹ́ dúró lẹ́sà ọmọ yẹn jìnà ní mufti gbọ́dọ̀ kájú ó gbọ́dọ̀ kámẹ́rà káàkiri mọ̀bìnrin lọ́nà ok má jẹ́ ó dákú kalẹ̀ so ìyẹn òfin Islam kọ́ òfin Islam pé ká dúró de pé olórí kan la ṣe gbọ́dọ̀ dúró de ká tó wọnú mo ń bọ̀ ń bẹ̀ ni dáórì tí ó lè tí mufti tí ó yanjú yẹn zaka nìkan ṣo zaka tá ń yọ gbogbo èèyàn ti kà sí pé owó ni zaka nìkan nísìn ẹni tó lẹ́ran tó lágbo ẹran mélòó ni agbo ẹran ẹ̀ mélòó ni ó yọ ní zaka ẹni tó lágbo màálù mélòó lágbo ẹ̀ mélòó ni ó yọ lórí màálù ẹni tó ní agbo ràkúnmí mélòó zaka nìyẹn zaka ó nìyẹn kódà èló wá ní sọ́ọ̀bù lórí owó tí ó yọ èló ní gold torí jọ tí zaka wà wọ́n èé ṣe owó ní gbogbo ẹ̀kọ́ ni wọ́n ọ̀nkọ́ ni a máa fi nǹkan wọn nǹkan tá a fẹ́ fi wọ́n yẹn òun ni wọ́n ń fi góòlì wọn because sílẹ̀ tẹ́lẹ̀ à ń pè kan ní trade by barter trade by barter yẹn owó kọ́ ni wọ́n fi ń ra nǹkan gbà yẹn tó bá ti dọ́jà lọ́dọ̀ wa ń bì owó ẹyọ là ń lò ó ka iye owó ẹyọ èló ni owó ẹyọ yẹn wọ́n wàá mú bẹ́ẹ̀ wọ́n kà jọ òun ni iye báyìí ni òun là ń pè lówó nígbà yẹn so ó kúrò lówó ẹyọ ó di
ká máa mú pé ọ̀níní kọ́bọ̀ ọ̀níní mélòó ló wà nù kọ́bọ̀ èèpìnì mélòó ló wà nù kọ́bọ̀ kọ́bọ̀ mélòó ló wà nù sílè mélòó ló wà nù pọ́ùn so kò sí dọ́là kò sí kíní gbà yẹn so now a ti wá ń lò a lò a wá kúrò lórí náírà a wá bọ́ sórí dọ́là so èló ni dọ́là jẹ́ èló ni gold jẹ́ ní dọ́là èló ló jẹ́ ní dọ́là èló ló jẹ́ ní dọ́là yẹn so láàfi wá wọn ní ṣọ́ọ̀bù kọ̀ọ̀kan pé iye tí lágbájá gbọ́dọ̀ yọ ní zaka nìyí kì í ṣe pé olówó kan máa kówó máa ó yá ẹgbà tó bá ju zaka ẹ̀ lọ ńkọ́ tó bá ju iye owó tó yẹ kó yọ ńkọ́ ọlọ́run ò fẹ́ ká tòṣì so tẹ́lómi ó wà á pé nítorí pé ó ti jó lówó ókè kan báyìí ló gbọ́dọ̀ ṣe